Ògògó Táíwò Hasan nígbà tí wọ́n sọ pé wọ́n ní ìrànlọ́wọ́ fún wọn, wọ́n ní ìrànlọ́wọ́. Àwọn èèyàn kọ́kọ́ rò pé ìrànlọ́wọ́ owó ni wọ́n sọ, but bí mo ṣe wá wo Ògògó Táíwò Hasan nígbà tí wọ́n sọ pé wọ́n ní ìrànlọ́wọ́ fún wọn, wọ́n ní ìrànlọ́wọ́. Àwọn èèyàn kọ́kọ́ rò pé ìrànlọ́wọ́ owó ni wọ́n sọ, but bí mo ṣe wá wo tí mo kúrò níbi tí sáfìsì wà, wọ́n ní pé wọ́n ní dókítà lóhun ìtọ́jú wọn, táwọn dókítà náà sọ pé nǹkan tó ń ṣe wọ́n yẹn bí kò dẹ̀ máa fún wọn lóògùn títí tọ́lọ́jọ́ máa fi dé. Mo wá wò pé ó ti di bẹ́ẹ̀. Kò sóhun tọ́lọ́hun ò lè ṣe o, àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ jẹ́ àfàdúrà ràn wọ́n lọ́wọ́ pé gbogbo ìgbìyànjú kó má jà sí asán. Ọlọ́run kó jọ kó ṣàánú wa kí orú àwọn ìyẹn kan má tún dágbére lójijì. Nígbà tí wòlíì kan jíṣẹ́ pé wọ́n ní January pé kó gbàdúrà o kọ́mọ ológo 12 má fẹ́ lọ lọ́dún lóòótọ́ bọ́ ìsọ̀rọ̀ yẹn àyà mi já pé àánú wà nírí yìí. But àwọn ọmọ Nàìjíríà àdúrà ló ká fi máa gbà bá àti ẹgbàdúrà kì í ṣe pé ká máa bú wòlíì. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa bú àwọn ìránṣẹ́ Ọlọ́run. Lóòótọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà tó jẹ́ kẹ́ ká máa ló ń fà kó fi máa bú ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan ló máa yẹ̀yẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ tó máa jíṣẹ́ pé ẹ jẹ́ àgbàdúrà o káwọn ọmọ ológun má sọnù. Ìwọ tó bá lè gbàdúrà ìwọ tó bá lè gbàdúrà má bú wọn, má ní wọn rí mẹ́sẹ̀jì tí ò dáa. Nǹkan tó débi tó dé yẹn sì kì í ṣe hospital nìkan ló yẹ kó jẹ́. Ó yẹ kó ti máa lo bó ṣe gbé lọ bọ́ ìgbé wọn lọ hospital, ó yẹ kó máa lo ti Christianity kó máa gbàdúrà fún wọn lè wà hospital kó máa gbàdúrà fún ní church kó máa gbàdúrà fún mọ́ọ̀tì, because àwọn ọ̀fà máa ń di nǹkan bẹ́ẹ̀ yẹn, but àwọn máa ní cancer fún àwọn tó dá ọ̀fà ló máa ń di àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. But ṣẹ́gun àwọn alákọ̀wé wa wọ́n máa fọkàn sí gbogbo hospital, ṣùgbọ́n àmọ̀ pé wọ́n ti ké jàgbárì síta, kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Gbogbo àwọn Christian àwọn bàbá wa Táíwò Òjó, àwọn bàbá Samuel Òjó, bàbá Adébóyè, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àgbàdúrà kó wọ́n ọmọ ológo bẹ́ẹ̀ yẹn kó má tún dágbére. Gbogbo onígbàgbọ́ a wà ní orí òkè ìlú àjìnà rere ní orí òkè Ìdólé la wà lọ́wọ́lọ́wọ́, a wà ní second mountain. Bàbá Ògògó lórúkọ Jésù gbogbo ohun tó bá ń lò fún yín máa bá yín lára mu o. Òṣòwò tọ́lọ́run ò lè ṣe gbogbo ohun tí wọ́n lò fìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn láàárọ̀ ìkọ́ máa sọ fẹ́yàn pé wọ́n máa lo oògùn fún títí dìgbà tọ́lọ́jọ́ máa fi dé. Ìyẹn le díẹ̀ o, ṣùgbọ́n kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ rò pé ìrànlọ́wọ́ owó àbí ìrànlọ́wọ́ pé ń bọ́ná mọ̀. Lórúkọ Jésù bàbá Ògògó gbogbo ohun tí wọ́n lò fún yín dẹ̀ máa bá yín lára mu. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa búlì àwọn ìránṣẹ́ Ọlọ́run, ẹlòmíì Ọlọ́run á dìídì wọn, ẹ má jẹ́ máa búlì. Mú ẹwà yìí ti máa ń lọ lórí gbogbo aṣọ mi ìrìnàjò mo yẹ lómi tó máa jíṣẹ́ fún mi, màá ní ẹ ṣe mà mo ti gbọ́. Èmi máa fẹ́ gbégbèsè lẹ màá ní ká máa fi sílẹ̀ orí òkè ló wà. Èmi dẹ̀rẹ́kẹ̀ Olúwa máa sọ pé dáhùn, so ẹ má jẹ́ ká wá torí ìyẹn ká máa búlì wọn. Orí òkè tí mo ti ń bọ̀ yìí ó lè kọ́ jíṣẹ́ fún mi. Gbàtọ́ díjọ́ kejì mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ káàárọ̀ mà ẹ ṣe mà ó dẹ̀ ń bá tèmi lọ. So yóò ní ká máa sọ wòlíì di kíní ẹ jọ̀ọ́, àdúrà àwọn wòlíì náà ló ń gbé orílẹ̀-èdè yìí lórúkọ Jésù ẹ jọ̀ọ́. Ọ̀rọ̀ yẹn jẹ́ nǹkan tó jẹ́ kàyéfì lórúkọ Jésù. Gbogbo tó bá lò fún yín máa bá yín lára mu o. Gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ o. Ọlọ́run òkè Ìdólé ó máa fún wọn ní àlàáfíà. Ọlọ́run òkè Ìdólé lórúkọ Jésù àdúrà yóò kò ní já sásán lórí yín, orí yín ò ní gbà bọ̀dẹ̀. Bó ti ẹ̀ jẹ́ pé wọn ò tètè sọ̀rọ̀ síta, Ọlọ́run lè ṣe gbogbo. Ọlọ́run dẹ̀ máa gbé yín lọ, ọfà káńsà máa ran níṣẹ́. Jésù Olúwa wa. Ọlọ́run dákun Ògògó ọmọ Kúlódò ó ti ké gbàjarè wá síta, ó ké wá sọ́dọ̀ rẹ̀, ó mọ̀ pé ìwọ ọlọ́ọ̀ba nìkan Yálẹ̀ TV ìwọ nìkan lọ́ba aláàánú tó lè tẹ́wọ́ gba òun. Ọlọ́run dákun wá bá wa dáwọ́lé Ògògó ọmọ Kúlódò, má jẹ́ ó kú o. Ọlọ́run dákun àrùn kánsà àrùn jẹjẹrẹ tó ń bá wọn fínra, Ọlọ́run dákun ìwọ nìkan lọ́ba olùwòsàn. Ọlọ́run dákun bá wa wò wọ́n sàn. Wọ́n lá pé wọ́n ní ìgbàgbọ́ pé táwọn bá ké gbàjarè síta wọ́n máa rí ìwòsàn. Ọlọ́run dákun wọ́n ti wá sunkún síta, àwọn ọmọ wọn ti sunkún wá síta o. Ọba aláàánú dákun bá wa dáwọ́lé wọn, má jẹ́ kí wọ́n kú o, má jẹ́ kó gògò kú. Ọlọ́run ọba aláàánú wá wọlá wípé àwa Afẹ́nifẹ́re àwa tá a nífẹ̀ẹ́ wọn náà là ń ṣàdúrà fún, àtàwọn tó máa láìkì fídíò yìí, àtàwọn tó máa share, àtàwọn tó máa comment. Ọlọ́run ọba aláàánú Yálẹ̀ TV má fi àrùn jẹjẹrẹ àrùn kánsà Ọlọ́run dákun má fi dán wa wò, má fi dán àwọn ọmọ wa wò, má fi dán àwọn fámìlì wa wò. Wọ́n lá wípé ìfẹ́ la ní sí wọn, ta fi ń ṣe àdúrà, ta fi ń wá ìwòsàn fún ọba aláàánú. Má jẹ́ kí irú ẹ̀ má jẹ́ kángun sáwa náà Ọlọ́run dákun. Má fi àìsàn kidney, heart failure, cancer, any àìsàn tí ó ju paracetamol Ọlọ́run dákun má fi dán wa wò. Wọ́n lá wípé ìfẹ́ wọn la ní, ọlọ́ọ̀bá láàánú dákun bá wa wò wọ́n sàn, má fi rú ẹ̀kan gbé sáwà náà láàmọ́ ṣàkàlà lákùúwátà ìlàbílẹ̀ ẹ̀lẹ́sìn ọlọ́ọ̀ dákun bá wa fún wọn lálàáfíà o. Ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lájò lẹ́yìn odi, gbogbo ẹ̀yin olólùfẹ́ àwọn òṣèré lápapọ̀, ó kí yín. Ẹ̀yin náà ò ní rí ogun àyọkú lágbára Ọlọ́run, àfọ̀n wa máa gbó kó tó wọ̀ ní láṣẹ Elédùmarè.
gbẹ̀yìn olólùfẹ́ wa mú kí dáadáa ẹni ráre o ẹni dààmú bàbá wa incoming gómìnà wa tó tiẹ̀ ti fẹ́ débẹ̀ tán ẹnu dúpẹ́ lọ́wọ́ yín o ẹni ráre lágbára Ọlọ́run o pẹ̀lú ògo Ọlọ́run ẹ mú kí ìmúrin tì lágbẹ̀dẹ ẹni mú àmúbọ́lá sí Ọlọ́run o bàbá wa Yáyì incoming gómìnà lágbára Ọlọ́run ẹni dẹni lẹ́lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run níta ẹ̀nà wọlé ọwọ́ yóò tó yóò mú yóò sì tún so àṣẹ Elédùmarè ẹni rógun asẹ́ni lórí o ogun elénìí nílé lóko lájò lẹ́yìn òdi bàbá wa Yáyì incoming gómìnà wa ní Ogun State ẹni dààmú lágbára Ọlọ́run ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín o gbogbo àwọn òṣèré ni wọ́n ní káàkiri yín ká máa dúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run kò ní tán fún yín kò ní fẹ́ tán o gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tí ẹ̀ ń bá wa tọrọ fún Alhaji Taiwo Hassan Ogogo pé kí Ọlọ́run Elédùmarè kó bá wa fún ní okun àti agbára tó péye gbogbo yín náà ẹni fọjọ́ ọlọ́jọ́ lọ lágbára Ọlọ́run ọmọ aráyé ò ní fìrìtì náà sàpínlẹ̀ pẹ̀lú ogun Ọlọ́run Alhaji Taiwo Ogogo agbára Ọlọ́run kò ní pọ̀ báyìí láṣẹ Ọlọ́run ò ní kú báyìí ò ní kú fọ́tayọ̀ pẹ̀lú òkú Ọlọ́run ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run ọlá Kaaba Sherif ọlá Betili Atik ọlá Safa ọlá Mariwa ọlá Mọ̀kámọ́ Ibrahim Elédùmarè ìjọba mi dá ẹ̀mí yín sí pẹ̀lú òkú Ọlọ́run ẹni bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹni fàìsàn dùgbà Ọlọ́run ọba ń ṣàánú yín o orí òòṣà méjì ìjọba mi ṣàánú yín orí àwọn ọmọ yín ìjọba mi ṣàánú yín o agbára lọ́wọ́ Elédùmarè ẹni fi ẹrù yín sọ́yàn láṣẹ Elédùmarè ẹ bá wa pẹ́ dáadáa ẹ gbogbo ti gbó ẹ gbogbo ti gbó ẹ gbó bí àwọn àgbà kan tí wọ́n gbó dáadáa tí wọ́n fọmọ wú sóńdè sọ́rùn ọmọ wú jẹjẹ ọkọkìnrin jẹjẹ òkúrú ẹsìn àgbo ewu ní tọrẹ o àdàbà homo ní tó ṣe Alhaji Taiwo Hassan àtàrí ẹ̀gàgà sága mẹ́ta ń tọpẹ́ ọkọ̀ gbódẹ́dẹ́ ẹ̀ gbòdẹ́dẹ́ ni àdá gbódẹ́dẹ́ ẹ̀ gbòdẹ́dẹ́ ni ìran àfọ̀nkàn ò ní wọ̀ láì gbò tútù o Alhaji Taiwo Hassan lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ tó gbó ẹ̀ tó tọ́ lágbára Ọlọ́run ẹ̀ fọwọ́ pawó ẹ̀ fẹ́rì gidi o láṣẹ Ọlọ́run ẹ̀ ní kọjú lọ báyìí o yóò rí bẹ́ẹ̀ yọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì wa ẹ̀ ṣe. ṣé gbogbo wa láti rí fídíò ọmọ Actor Ògòǹgò tí wọ́n ní ó wà lórí àìsàn cancer stage 4. Mo wo fídíò yẹn lórí Instagram omi bọ́ lójú mi mo ka comment àwọn kan sọ pé stage 4 ló wà kó máa gbàdúrà fún ni kò sí kó tó fẹ́ ṣe lady yẹn sọ wípé even hospital gan lè treat wọn ò lè fly out. Àánú ṣe mí o mo wá gbọ́ prayer point kan lánàá ṣùgbọ́n mo rí pé understand the prayer point yẹn ni wípé nígbà tó bá dé kí àìsàn kí àgọ́ ara wa kó wá fi wá sínú ìnira à ń gbàdúrà à ń ṣiṣẹ́ fún owó kéèyàn wá ṣiṣẹ́ fowó tán kéèyàn má wá rí ara pípé jẹ ọ̀rọ̀ náà cancer agbọ́rọ̀ Ọlọ́run ìyanu á ṣẹlẹ̀ o Ọlọ́run á dìde àánú o our prayers are with you o because stage 4 ṣùgbọ́n kò sí kọ́tọ́ lọ́run ò lè ṣe ọba tó máa ń pa bìdà tó máa ń sọ bìdì rẹ̀ ṣé rí lágbọ́rọ̀ lómi àti ẹ gbogbo kòókò láàlà jọjọ láti jẹyàn láàyè tó bá wá jẹyàn tán àgọ́ ara wa yìí kò ní fi wá sínú ìdààmú o kò ní fi wá sínú ìdè o lágbọ́rọ̀ Ọlọ́run àmọ́ abiyamọ ṣe mí o àìsàn nǹkan tí mo bẹ̀rù jù láyé mi nìyẹn sickness ó tiẹ̀ tó wọn sickness pé èèyàn ò lè fojú rí ìwọ Ọlọ́run má yẹ kí n fa àìsàn ló gbá o gbogbo wàhálà tí mò ń ṣe má yẹ kó já sásán o wọ́n ìgbà tí bá fẹ́ máa jọ o má yẹ kí n lò nínú àìsàn o dáàdi Ọlọ́run á dáwọ́ lẹ́yìn lágbọ́rọ̀ Ọlọ́run. Ikú tó bá ń pa ojúgbà ẹni òun ló ń pamọ́ ni o mo pe èèyàn alábíàmọ ayé alábíàmọ tí òde ọ̀run ẹ jọ̀ọ́ ẹ tẹ́wọ́ gbà wá lórí ọ̀rọ̀ Ògòǹgò o ẹ dákun torí Ọlọ́run ẹ̀sẹ̀ kan ti kọ́kọ́ sí kọjá tí àti ẹ̀mọ̀ pé àmọ̀ pé yóò sì tún wà pẹ̀lú wa ṣùgbọ́n pẹ̀lú agbára Ọlọ́run àti tẹ̀yìn àgbààgbà Ọlọ́run bá wa dá padà sáyé káàtì ẹ̀yẹ́ fàtàn ronú ilé ètò ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yìí mọ́ rárá ẹ̀wọ̀n nǹkan kéèyàn bímọ kó tọ́mọ kó wá di àsìkò ó yẹ kó jẹun kí wọ́n wá fi wẹ́n bẹ́ẹ̀ sí àwátì Ọlọ́run jẹ́ kí tó gbogbo ọjà síbẹ̀ ẹ wo ọmọ wa tó ń sọ̀rọ̀ yẹn
ẹ wo inú nǹkan tó ti ń sọ̀rọ̀, ẹ wo inú ibi tó ti ń sọ̀rọ̀ torí Ọlọ́run. Báwo ni ìbá ṣe dùn tó kábẹ̀ rí ẹnìkan sìn tàbí méjì tí wọ́n bẹ̀ fún wa ní oògùn ìbílẹ̀ tó bá kìíní yìí dọ́gba. Ṣé mo pé àwa tọrọ owó báyìí, owó kọ́ làwa tọrọ o. Mo sì nígbàgbọ́ ní àdúrà mi, ìsọpàdúrà ò kì í gbà o. Ṣùgbọ́n tó ń ṣe gbogbo àwọn ara ni oògùn la gbọ́dọ̀ fi wù. Àwọn oògùn kan wà tó jẹ́ pé kò sí nǹkan kan àdéhùn kúrò níbi tó bá wà. Òun ni kẹ́ ẹ jẹ́ ká lójú, mi ò gẹ́ẹ̀sì àdúrà o. Èyí tẹ́ jẹ́ mùsùlùmí, èyí tẹ́ jẹ́ kírísítẹ́nì, èyí tẹ́ jẹ́ àtàlábàláyé náà, ẹ bá wa kún fàdúrà. Ẹ bá wa kún ara àdúrà yín náà ni tí ara àdúrà yín bá gbà náà, ó lè gbé wa kó aláwo rè, ó lè gbé àsìkò ẹni tó ní tó lè fi wù kẹ́lẹ́ lọ́wọ́. Ara àdúrà náà ni kò sí nǹkan kan tá à ní ẹ̀dì fún ọ̀rọ̀ yìí. Bí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ náà pé owó kọ́ la wà tọrọ fún gbogbo. Ọlọ́run ò yẹpẹrẹ gbogbo. Gbogbo sì tún ní àwọn èèyàn lára bí aṣọ. Owó kọ́ la wà tọrọ rárá. Bí ẹ̀mí ògbógbó ò ṣe ní bọ́ là ń Dubai. Gbogbo èèyàn alábíàmọ ayé, gbogbo èèyàn alágbára alẹ́ Yorùbá, ẹ dákun, ẹ má jẹ́ ìdúgbà tó bá yí wọ́n kan tẹ́ bá sọ pé ẹ̀wọ̀n wọn á ń bò mọ́ra ni. Ṣé ẹ wo ní fídíò tó ti lọ viral? Ìwọ kan mi ni pé ètí tí àwọn èèyàn ò bá débì kan, èmi náà tún láwọn ibi tí ó yà sí, èmi náà ṣe decide láti ṣe fídíò. Ẹjọ́ torí Ọlọ́run, gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà láti bá wa dóòlà ẹ̀mí ògbó lórí àwọn tó ń ṣe yìí. Ọlọ́run ní báyọ̀ yín jẹ́ ojú òní tí gbogbo ẹ̀yin alágbára alẹ́ Yorùbá, ẹ dákun ẹ dìde, ẹ má jẹ́ kí ní ìmú ẹ̀mí ogun náà. Ẹjọ́ ẹ dìde, orí Ọlọ́run ẹ dìde. Náà, àkíyèsí kan tó ní àwọn èèyàn méjì wọ́n ti pè mí. Wọ́n ní àwọn ń pè wọ́n fáwọn ní nọ́mbà àbúrò gbogbo, àwọn dẹ̀ ń pè nọ́mbà yẹn títí wọn ò gbé. Wọ́n ní wọn ò gbé. Ọdún mo ti fáwọn yẹn nọ́mbà gbogbo náà dàrẹ́tì pé ó máa ẹ̀dà kan wà lọ́wọ́ mẹ́ta wọ́n àbúrò wọn á lè gbé. This is not the time tá a máa hide àti gbé call tàbí tá a máa fojú tẹ́ńbẹ́lú call. Àwa la pariwo fáyé pé kí wọ́n ràn wá lọ́wọ́. Ó wá jẹ́ pé àwa la pariwo fáyé pé kí wọ́n ràn wá lọ́wọ́. Ẹni tí ó ràn wá lọ́wọ́ àti ìmọ̀ nǹkan kan láàbẹ̀ fi pàdé. So bóyá bá wà nínú Oǹdó tó wà ní Èkìtì tó wà ní nínú Ìlọrin tó wà ní bí Ọ̀fà tó dẹ̀ fi ràn wá lọ́wọ́, ìrànlọ́wọ́ yẹn kí wọ́n pè àtẹ̀lé rẹ̀ tí ó sọ pé ẹ lọ sí nǹkan báyìí. Ó gbẹ̀mí àwọn ọmọ wa tó ṣe fídíò yẹn náà, àwọn náà wọ́n fi nọ́mbà táwọn èèyàn lè pè wọ́n sí. Ẹ jẹ́ kí fóònù kan wà lọ́wọ́ yìí bàbá mi pè tẹ̀ máa fi nọ́mbà ẹ̀ sílẹ̀ fáwọn èèyàn. Àwọn alábíàmọ ayé wà, mo mọ̀ pé gbogbo ní kú báyìí pẹ̀lú ògùn Ọlọ́run, gbogbo ní kú báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣe fídíò, ṣùgbọ́n kì í ṣe báwọn fi ń ṣe competition kọ́. Mo mọ̀ pé ó láwọn eré àti àwọn èèyàn lọ, ó lè má dìbò mi, ó ṣe é ṣe kọjá pé lára àbí tí àwọn èèyàn ò dé tèmi máa débẹ̀ ní ìlú náà ṣe decide láti ṣe. A gbọ́dọ̀ fojú sunkún gbogbo báyìí o. Gbogbo ẹnikẹ́ni tó bá wà níbikíbi tẹ́ bá ti rí ẹni tí Ọlọ́run lè lò, tẹ́ bá pe nọ́mbà wọn tí wọn ò bá gbé, ẹ lè pe nọ́mbà mi, màá mi ni tí màá pè ń bẹ̀. Ẹjọ́ torí tọ́lọ́run, mo dẹ̀ fẹ́ káwọn ọmọ nìyẹn náà ká bá mi pílèsì nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí direct. Ẹ bá wa pílèsì ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì. A ní fojú sunkún gbogbo báyìí. Gbogbo ikú tó bá ti ń pajú báyìí ní ìwúlò ìpamọ́ ni. Àti gbọ́ àìsàn tó tiẹ̀ sí burúkú tó lè mọ́dà ìyá lórí ẹ̀. Ẹ̀sán yẹn mẹ́rin lọ. Dákun, ẹ jẹ́ kó ní òjèrè ọmọ. Iṣẹ́ tó fọwọ́ ara rẹ̀ sí lórí àwọn ọmọ, ẹ jẹ́ kó jẹ́ kò yẹ kó jẹ́ lórí ìdìbò àìsàn tàbí nínú sàárè ni wọ́n ti lọ́ máa fún lóúnjẹ tiẹ̀. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ jọ̀ọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní iṣẹ́ tí wọ́n lè lò tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún nǹkan tó ń ṣe òwúrò yìí, ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ràn wá lọ́wọ́, ẹ jọ̀ọ́ ojú òní tì Ọlọ́run ní báyọ̀ yìí jẹ́. Tí ẹ bá ràn wá lọ́wọ́, Ọlọ́run ọba fi kú pa gbogbo. Ọlọ́run lọ́mọ iye èèyàn tó tún lè rí ire látara tiẹ̀ náà. Orí ẹranko jẹ́gbọ̀dànù ni kò sí tó gbogbo òde ná lórí anything. Tó ẹ dákun torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fojú sunkún gbogbo báyìí torí Ọlọ́run, ẹ má jẹ́ fojú sunkún gbogbo, ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run. Ẹ̀yin mọ́ mi, ẹ bá wa sórí pílèsì nọ́mbà táwọn èèyàn lè pè yín sí direct tẹ́ tó máa wà lọ́wọ́ yín permanently. Ojú òní ti wá o pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àní fojú sunkún o. Ọlọ́run ti wọlá dáadáa tó máa ń ṣe, Ọlọ́run wọlá àwọn èèyàn tó ti múnú wọn dùn sẹ́yìn, Ọlọ́run tó wá wọlá àwọn èèyàn tó ń ṣe dáadáa fún láti gbé wọn lọ́wọ́ sókè. Ikú yóò nípa ẹ pẹ̀lú ògo Ọlọ́run. Orí tí ó bá wo ni nígbà aláwòrán kò ní, Ọlọ́run bá gbé aláwòrán kọ ẹ. Ẹ dákun ẹ̀yin èèyàn, ojú òní tì ní fẹ́ kékeré ìgòjì báyìí lọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin àgbààgbà yẹn, ẹ bá wa fi lọ́ra yín, ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run, ẹ bá wa fi lọ́ra yín, ojú òní tì ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ nǹkan tó ṣe Ògògó. Kánsà ni Ògògó ní, ó sì ti wà ní stage 4. Kánsà ló ní,
ó sì wà ní stage 4 mo sì mọ̀ pé kò sí oògùn tí àwọn bàbá wa ò ní. Ẹ dákun ẹ jẹ́ má fi ẹ̀mí gbogbo dùn wá, ìjọ ìsànú wa, ìjọ ìsànú yìí náà ní fọwọ́ gbọ́mọ yín sí. Ẹ dákun ní gbogbo ibikíbi tẹ́ bá ti gbọ́ mi, gbogbo ẹnikẹ́ni tó bá ní nǹkan tá a lè tí gbogbo fi survive lọ́wọ́ ẹjọ́ ẹ ṣe fún wa, gbogbo òṣèré orí ìtàgé lẹ ṣe fún. Ẹ dákun ojú òní tì yín kò ní bẹ́ẹ̀ lọ sá. Wọ́n fẹ́ lókàn tí ò ní bọ́mọ jẹ́, àwọn wa bọ́ sí alẹ́ afẹ́fẹ́, wọ́n wà ń kékeré, wọn fẹ́ kí nǹkan kan sí bàbá wọn. Ọ̀rọ̀ méjì rèé, ọjọ́ra wọn, etí aláìnílàákàyè ni ó ti ní ọjọ́ra wọn. Àwọn ọmọ sọ wípé, àwọn dókítà sọ wípé kò sí ìtọ́jú mọ́ fún bàbá wọn. Dókítà kan wá bọ́ sórí afẹ́fẹ́, ó sọ wípé káwọn ọmọ mọ̀ sọ bẹ́ẹ̀, kí wọ́n má jẹ́ káwọn rí àwọn dókítà bí ẹni tí ò mọṣẹ́, wípé ìntọ́ ṣẹlẹ̀ ni wípé nígbà tí àárẹ̀ Taiwo Hassan tó ti dé stage 4, tí cancer ti ń ṣe ti dé stage 4, gbogbo nǹkan tí wọ́n ń fún wọn kò lè ṣiṣẹ́ dáadáa mọ́, ṣé òdì ní ọmọ ṣe. Nítorí náà palliative treatment ló kù, ìyíhun ìtọ́jú kan máa tọ́jú wọn títí dìgbà tí Ọlọ́run ó fi ní kú dé. Kò sí ìtọ́jú pé wọ́n fẹ́ gbádùn mọ́. Ẹ wá láwọn ọmọ ké sórí ayélujára, nǹkan kan náà lẹ́jọ́ sọ, nítorí pé wọ́n tó jẹ́ dókítà tó bọ́ sórí afẹ́fẹ́ tó wá ṣàlàyé ẹ̀, ó jẹ́ iṣẹ́ tiẹ̀ ni, professional tiẹ̀ ni, ló fi lè ṣàlàyé bó ṣe ṣe, bí wọ́n sì sọ náà wọ́n sì sọ. Ẹ wá bọ́ bí gbogbo ẹ̀yẹn bí Taiwo Hassan, ẹ come closer, gbogbo ẹ̀yẹn Olúlùmọ̀, ẹ come closer. Tá a bá ní ká fi bí ejò ó ṣe gùn ká sì dáná sun, á ti ná bọlé o. Bá a ṣe nífẹ̀ẹ́ Taiwo Hassan tó, bá a bá ní bẹ́ẹ̀ ni onígbàngbé àgbò wá, ẹlẹ́yìn gbàgbó wá, làgbàsàgbé gbàgbó wá, tàmọ̀dún gbàgbó wá, bẹ́ẹ̀ láti máa lò fún wọn. Ọlọ́run mọ̀jà tó dá nǹkan mí sí wọn lágara. Mo wo oríṣiríṣi onírànràn fídíò lórí afẹ́fẹ́, ẹ̀rí sì pa mí. Gbogbo àwọn tó jẹ́ wípé bàbá ńlá kó wọn ọmọ bí wọ́n sì ń jáwé, àwọn náà ń pera wọn ní dágilégbòso ògùn lórí afẹ́fẹ́, àmọ̀ kankan láìsí ẹ káfíńtà o. Ẹ má jẹ́ wọ́n fa bàbá ń bàbá ṣe experiment o. Ẹ má jẹ́ wọ́n fi wọ́n ṣe experiment o. Ẹ má jẹ́ wọ́n fi wọ́n ṣe practical o. Ẹ má jẹ́ wọ́n fi wọ́n dánṣẹ́ wò o. Ẹ mọ̀ tẹ́ ń lò fún bàbá ń bàbá o. Ẹ mọ̀ tẹ́ ń lò fẹ́ni ẹlẹ́ni o. Onígbàgbọ́ ni bàbá Taiwo Hassan, onígbàgbọ́ ni wọ́n. Wọ́n mọ̀ pé wọ́n nígbàgbọ́ dáadáa. Wàá máa gbọ́, àtiwọ́ mùsùlùmí bíi tèmi tó nígbàgbọ́ sí Ọlọ́run Allah, àtiwọ́ kìrìsìtẹ́nì tó nígbàgbọ́ sí Ọlọ́run rẹ, àtiwọ́ oníṣẹ̀ṣe tó nígbàgbọ́ sí Elédùmarè. Mébí gbogbo wa la mọ̀ pé kinní kan ń bẹ tí ń jẹ́ ikú. Tó bá dé kò sóògùn, tó bá dé kò gbóògùn. Ikú ní máa bá àrùn tí ò gbóògùn rìn. Tọ́lọ́run bá wá fẹ́ yà wá lẹ́nu, yóò sì gbé gbóògùn. Agbórí afẹ́fẹ́ tá a jọ wà ré, tẹ́nìkan ní lupus lọ́dún náà lọ́hùn, tán fún ní gbèdéke ọdún tí ó lò láyé. Tọ́lọ́run sì ní bẹ́ẹ̀ kọ́, tó sì padà yé. Ẹ dákun, ẹ já ṣọ́ra, ẹ má jẹ́ àfògùn ẹ̀tẹ̀ wọnú fún Taiwo Hassan débi wípé ìta wa rò pọ̀ yẹ kọ́pẹ́ yóò tún wá lè yá o. Ẹ dákun gbogbo èèyàn ọmọ, Ọlọ́run ó dùn tì yín, ẹ ṣe sùúrù, ẹ farabalẹ̀ tọ́jú bàbá yín, Ọlọ́run ó sì fún wọn lálàáfíà, àmín. Fún gbogbo ẹni tí ẹ ń pè mí lórí fídíò Alhaji Taiwo Hassan Ògògó tí mo post lánàá, torí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti wà lórí mẹ́sẹ̀gì mi rẹpẹtẹ, tí wọ́n jẹ́ àwọn tí wọ́n mọ̀ nípa ewétegbò téèyàn fi ń ṣe ìwòsàn fún àwọn tí wọ́n bá ní àìsàn kánsà. Ẹ wá dàpọ̀ tọ́lọ́run, ẹ bá mi share fídíò yìí. Mo ti láǹfààní láti bá ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn gangan sọ̀rọ̀, jẹ́ pé wọ́n jọ ń wà 24/7, ìyẹn Alhaji Taiwo Hassan. So àjọsọ̀ láàárọ̀ yìí. So mo wá bèrè pé bó wà ní nípa ìgbésẹ̀ wọn báyìí tí àwọn olóyìnbó ń pè ní treatment. Wọ́n wá ní àwọn dúpẹ́ fọ́lọ́run, torí nígbà tí ọmọ wọn tó ti jáde, ẹ rí i pé sísá yẹn wọ́n sọ̀rọ̀ kan lánàá pé kì í ṣe pé àwọn ò wá fún ìrànlọ́wọ́. Nígbà tí mo bá àbúrò wọn mo bá sọ̀rọ̀ láàárọ̀ yìí, ìyẹn àbúrò Alhaji Taiwo Hassan, wọ́n ní pé nígbà tí sísá wọn jáde pé olóhùn jáde, olóhùn wá fún ìrànlọ́wọ́ owó, kì í ṣe tówó. Ó túmọ̀ sí pé àwọn ẹni tí àìsàn kánsà bá ń ṣe, tó bá ti di pé ó ti dé stage tí wọ́n sọ yẹn, dandan ni kí wọ́n kọ́ máa lọlé fáwọn àwọn ìgbésẹ̀ mi. So pẹ̀lú ọ̀dọ́ lọ́nṣá, so kí má jẹ́ kí ọ̀rọ̀ gùn, torí màá play fídíò afáwà kan náà, ìyẹn Dr. Sharaf, so kó lè balẹ̀ jẹ́ àǹfààní fún àwọn tí wọ́n tún wò mí nílé. So abẹ́lẹ́ bàtọ́ wa ta'ala, ọlọ́mọ yà ká fi àìsàn dọ̀gba. Ìgbà tí mo bá àbúrò wọn sọ̀rọ̀, ìyẹn Alhaji Taiwo Hassan, bóyá kí n bẹ̀ play voice wọn, bí jẹ́ pé ìgbà ńlá pé màá play voice wọn, àmọ́ jẹ́ kí n yẹn nígbà tí mo nígbà wọ́n ní pé nígbà tí ọmọ wọn ti jáde tó sọ̀rọ̀, àwọn tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítọ̀ tí wọ́n jẹ́ oníwòsàn tí wọ́n mọ̀ nípa tewétegbò téèyàn fi ń gbà ṣe wòsàn láti lè fi dólẹ̀ gbé èèyàn, wọ́n ní àwọn èèyàn ti pè rẹpẹtẹ tí wọ́n ti ṣe ìgbésẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí o, wọ́n ti ń gba wọ́n ti pè ná treatment lọ́wọ́.
ẹ wá dàpọ̀ tọ́lọ́ gbogbo ẹ̀tẹ́ bá wo fídíò yìí bóyá ẹ̀ tẹ́tí rí nǹkan tí sísá yẹn pèsè lánàá update lọ́wọ́lọ́wọ́ báyìí pé gbogbo ẹ̀yin tí tẹ́jẹ́ dókítọ̀ tẹmọ nípa ìwòsàn ìbílẹ̀ àwọn èèyàn ti dìde o so nǹkan ta nídìí báyìí fún Alhaji Taiwo Hassan òun náà ni prayer point yìí ó ṣe kókó mo dẹ̀ nígbàgbọ́ pé ohun tó ń ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run abamiṣe ní sàkárà fún wọn á bá wa fún wọn ní àlàáfíà tó péye àti gbogbo àwọn tí wọ́n wà lórí irú ipò yẹn ọlọ́ba fún alábàtà torí ọlá pé Alhaji Taiwo Hassan ẹjọ́ ṣé ń gbọ́ mi lé ẹjọ́ tó bẹ́ẹ̀ tí mo bá ń jáde ẹjọ́ ti mọ̀ torí tọ́lọ́ ẹ bá mi kọ́mẹ́tì bẹ́ẹ̀ sí bẹ̀yàn ẹjọ́ tó tọ́lọ́ so Alhaji Taiwo Hassan gbẹ̀yàn tó lókìkí ni àìmọye àwọn èèyàn tí kíní káńsà yẹn ti ń dà láàmú kódà ẹlòmíì kò tẹ̀ rówó gbọ́ tiẹ̀ so nígbà tí sísà yẹn dẹ̀ jáde lánàá ní pé ṣe nípa tó wò ẹ̀yin tẹ́ bá mọ solution nípa àìsàn yẹn so nígbà tí mo dẹ̀ bá àbúrò wọn sọ láàárọ̀ yìí wọ́n ní àwọn èèyàn ti dìde wọ́n dẹ̀ ti ń gba treatment lọ́wọ́ báyìí àdúrà òun náà ni Alhaji Taiwo Hassan ní kìí ṣàríwo àdúrà yín làwọn fi Allahumma anta salam wa minka salam tabarakta rabbana ya sadr wal kiram ọlọ́bẹ̀lẹ̀ wọn bá òun náà lè bá àlàáfíà ọlọ́ba fún wọn ní àlàáfíà tó péye ẹjọ́ àdúrà yìí ni wọ́n ti ń gba treatment mo fún gbogbo ẹ̀yin doctor native doctor oríṣiríṣi àmì àwọn afá ńláńlá tí wọ́n jẹ́ doctor ńláńlá tẹ̀tí message mi so mo fẹ́ pàṣẹ message sí wa wọ́n ti ń gba treatment báyìí láwọn tí wọ́n mọ̀ nípa ìwòsàn yẹn àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o àdúrà yìí ni Alhaji Hassan Taiwo òun ni wọ́n need ẹ̀dẹ̀ mọ̀ pé Alhaji Taiwo Hassan ẹni tó nífẹ̀ẹ́ sí àwọn aráàlú ni wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí wọn abẹ́sọ̀ wọn tààlà kọ́lọ́ bá wa ṣe àlékún àlàáfíà fún wọn tá a bá mọ dókítà yìí dáadáa ìyẹn Dr. Musharraf kọ́lọ́ bá sọ̀rọ̀ tààlà kọ́lọ́ bá ṣe dá fún wọn ẹjọ́ torí tọ́ tẹ́ bá ń gbọ́ mi lẹ́ bá mi kọ́mẹ̀tì yẹ́sì o ẹjọ́ ẹ bá mi kọ́mẹ̀tì yẹ́sì so Alhaji Taiwo Hassan wọn ti ń gbà tọ́jú so àdúrà la nídìí báyìí torí nígbà tí mo post fídíò àwọn èèyàn kọ́mẹ̀ntì oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n jẹ́ dókítà lápá ẹgbọ́n síbi báyìí so sísítà yẹn náà ẹ̀ rí i pé wọn ò fi nọ́mbà wọn kalẹ̀ lánàá tó wà kan nígbà tó wáyé tó fi nọ́mbà kalẹ̀ níbo la fẹ́ pèsè ẹjọ́ tí wọ́n bá fi nọ́mbà yẹn kalẹ̀ fóònù máa rìn débi pé fóònù máa kú àwọn táwọn sọ̀rọ̀ afẹ́fẹ́ báyìí àwa la mọ ìpè táwọn ń gbà lójúmọ́ so abẹ́rẹ́ sọ wọn tààlà kọlọ́ba fún wọn ní àlàáfíà wọ́n ti ń gbà tọ́jú báyìí ní ìtọ́jú tó dẹ̀ fún ìdẹ́ni kọlọ́ba fún wọn ní àlàáfíà ẹ bá mi ṣe program torí tọ́lọ́run kó lè gbàdé dáǹfààní fáwọn tí wọ́n tọrọ dé dúró tó náà fáwọn àti pé wọn mọ tọrọ dé dúró báyìí so tí wọ́n dẹ̀ dáwọn tí wọ́n mọ̀ nípa ìwòsàn kánsà yẹn ẹ bá mi ṣe program kó dọ́dọ̀ wọn tẹ bá ń gbọ́ mi nílé ẹjọ́ àǹfààní tẹ́ ṣe fún wa ni pé ẹ bá wa share rẹ̀ sínú àwọn gúùpù tẹ bá mọ̀ WhatsApp group ni Facebook group ni ẹ bá wa share síbẹ̀ Alhaji Taiwo Hassan wọ́n ti ń gbà tọ́jú báyìí o abẹ́lẹ́ wọn pàṣẹ wọn tààlà kọ́ bá wa fún wọn ní àlàáfíà tó péye àgbàkàlà hawla wala quwwata illa billahi àyìnlá àti ẹ jẹ́ ká gbà àfàwà yìí. ẹ má dá sọ̀rọ̀ breast cancer nìkan gbogbo cancer generally kò sẹ́ni tẹ́mi rẹ̀ balẹ̀ fóun ò lè ní cancer o toro ti pọ̀jù kò tí ẹ fẹ́ bíbí kan yéèyàn ṣe mọ̀ pé irú àwọn ọ̀rọ̀ tẹ́mi ń sọ níta gbangba yìí àtàwọn ẹlẹgbẹ́ mi tí wọ́n ń pè ní lecture lórí ọ̀rọ̀ health gbogbo àwọn cases ńláńlá bíi HIV bíi cancer bíi hepatitis àwọn cases ńlá nìyẹn o sóye lupus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá à ń sọ níta gbangba yìí tó bẹ́ẹ̀ ń gbà kan o tó bá sọ pé mọ̀ nǹkan kan pa ẹ̀ minister of health ó wà gbé ọ wọ́n wá kó patient kalẹ̀ fún tọ́yá wá dán o ṣe é mọ̀ bẹ́ẹ̀ ìjẹ́ mẹ́rin kan tó ń pè ní abalaka ààrẹ ni tó mọ̀ east state wo east kọ́ Kogi state ní abalaka wà yes ẹ̀kọ́ lẹ́bí àwọn ni where is he òun ló kọ́kọ́ discover vaccine fún HIV yes no he is the one to discover vaccine fún HIV ìní sọjù bẹ́ẹ̀ lọ èmi ò bá nìkan pa pé kíní kan o ṣùgbọ́n òun dà lónìí ṣùgbọ́n sẹ́rí ọ̀rọ̀ kánsà ó ti dé ibi fáwọn orthodox ẹ̀rì pa mo sọ ń Kaduna àbí mo ti ní tààtì fẹ́ àwọn medical doctor sọ pé àfà in fact ipa ti pín o wàá gba kémù gbogbo tó bá rí ọgbà at the end of the day yóò tó bá mọ ẹnìkan nu family yóò make sure pé òun sọ léyìn di lẹ́ẹ̀lẹ̀ kẹ́ni yóò tó lọ ẹ gba fíṣẹ́ bí láì dán o gbogbo ń tẹ ní òtán kálukú dáwọ́ débi ẹ wo èmi ò lówó kan mọ́ fún délé. ẹ má bí torí tọ́lọ́run fún àwọn àtàṣẹ wọlé Alhaji Taiwo Hassan wọ́n ti ń gbà tọ́jú báyìí mo ti láǹfààní àti bá àbúrò wọn kan sọ̀rọ̀ láàárọ̀ yìí bákan náà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àgbà òṣèré Alhaji Taofeek Òdòdólówó àwọn ni mo kọ́kọ́ pè gbà láàárọ̀ yìí àwọn bá mi jẹ́ ti nọ́mbà àbúrò wọn yẹn àwọn náà wọ́n lè máa wo fídíò yìí ẹ rí i pé Dr. Musharraf sọ pé àìsàn táwọn pè cancer kì í ṣàìsàn tẹ́ pé ẹ̀sẹ̀ tẹ́ pé èyí ó gbà bàdé pé bàdé àgbà tán pé èyàn lè ná dúkìá sí ẹgbẹ́ tó tọ́jú náà àti àní ṣàìsàn wọn Alhaji Taiwo Hassan ti ń gbà tọ́jú báyìí o ẹ wá dákun tó lọ́hùn fẹ́yìn tẹ́ ń bọ̀ síwájú tẹ́ ń pè ní messenger ẹ má bínú tó tọ́ lọ́hùn mo fọlọ́ mi bẹ̀yìn ẹ bá mi dọ́wọ́ kọ́ọ̀lù yẹn dúró ẹjọ́ tó tọ́ lọ́hùn wọ́n ti ń gba ìtọ́jú mo dẹ̀ nígbàgbọ́ pé àlàáfíà làwọn máa yá ẹ jẹ́ ká gbọ́ kàtí dọ́kítà yìí sọ nílẹ̀ ẹ jẹ́ ká gbọ́ iná àti àǹfààní fún wa. ẹ jẹ́ ká wà very very careful ká take the precaution lórí ọ̀rọ̀ sultan cancer
kò tiẹ̀ sí ohun tí ò di kánsà mọ́ báyìí nínú àwọn kan tó ga jù tí ń dáa jù lásìkò yìí ni ọ́sà. kí la fẹ́ ṣe? mo rò pásà ti mú wọ̀. kí la fẹ́ ṣe? nínú àwọn kan tó dáa má dúró de kó ṣẹlẹ̀ ó tó máa lóhun tí mo fẹ́ sọ yìí mo fọlọ́run bí ọ́ o. tó bá ti di láàárọ̀ fi itọ́ kan ọwọ́ ẹ̀ báyìí fi ọwọ́ ẹ̀ kan itọ́ ẹnu ẹ̀ kì í bọnú èso abẹ́tì sàwọ́dà wọn bọ ohun tó bá gbé jẹ kó mú mi gbóná sí wàláhì làbí mo máa ń destroy cancer cell. ó rí i pé mo sẹ́ wàláhì fún ẹ. Allahu Akbar. ìkejì ewé gọ́fà ewé ẹ̀ àti ewé sáṣọ and then àti turmeric gẹ́gẹ́gẹ́ ẹ̀ta turmeric ẹ sè é papọ̀ kódà ẹni tó bá ti ní ẹ jẹ́ kó mọ mu kíní yẹn excessively ẹ̀kejì ẹwájú ọmọ gbàwẹ̀ any cancer téèyàn bá ti rówó tí wàá fi ra àwọn oògùn táwa ní fún mo ní CP fún tó ṣiṣẹ́ bí mọ̀nà wà ṣùgbọ́n náwó ni o 60,000 nílẹ̀ kan o tún ní dára 152 lèèyàn mọ̀nà lẹ́kọ̀ọ̀kan ẹ díẹ̀ rówó lẹ́sàn. tẹ bá ṣe kódà ẹni tó bá ti mú tẹ bá lè ṣe ewé gọ́và papọ̀ mọ́ ewé kí ni mo pè é ṣọ́ṣọ́ àti tùmẹ́ríkì gangan atalẹ̀ pupa ó wà lọ́jà ẹ sì wọ́n papọ̀ ní tíṣe gidi kẹjẹ ni wọ́n mọ̀ mú excessively at least kó mọ̀ mú ẹ̀kún kọ́ọ̀pù kan láàárọ̀ lọ́sàn-án lálẹ́ dáadáa tí kìnìún ẹ̀kọ́ máa ń ṣe experiment wọn to perform ni kò ń ṣe torí health is wealth kó sọ fún àwọn yẹn nípa nǹkan tó mọ̀ pé òṣìṣẹ́ kan yẹn wọ́n gbára lé ó fà wọ́n léwu lọ́wọ́ ni o ó dáa jù kéèyàn máa mú ní gbígbóná iṣẹ́ tí kìnìún ẹ̀kọ́ máa ń ṣe ni kọ́kọ́ stop cancer yẹn náà tó bá jẹ́ pé stage 3 lọ́wọ́ wàláì pẹ̀lú ògbọ́lọ̀ kò ní kò mẹ́ tí ọba tí rògùn tó kápẹ́ kò ní kọjá àbí tó dó yẹn pé yóò tún mọ bá nǹkan mi jẹ no so wá rí àwẹ̀ tí mo ní kéèyàn mọ gbà ìmù tó bá rọrùn ojoojúmọ́ kéèyàn mọ gbà wẹ̀ apá ó tètè ká torí pé àdámọ́tọ́ náà bá dámọ́ ara wa ni pé tí ò bá ti rí energy mọ̀ tí ò róúnjẹ mọ́ ìmọ̀ ń convert gbogbo fat tó wà lára wa yóò mọ̀ jẹ́ àti bad fat àti fat yóò jẹ́ ni over the night one the best drugs to fat tí wọ́n fẹ́ discover fún cancer òun náà ni àwẹ̀ ọdún mẹ́rin bẹ́ẹ̀ mo sọ fún yín ó wà lórí net lójoojúmọ́ wọ́n ní kẹ́nìyàn máa lo ẹni oògùn after. alhamdulilayi rabbil alamin òun náà láti gbọ́ lẹ́nu Dr. Musharraf yẹn ṣé mi àti abatu sauda seed wọ́n ń ta ọyẹ ẹ̀gán wà wọ́n ní kí sábà ti jí láàárọ̀ báyìí kàkọ́ kàṣíkì nìyẹn ká jẹ́ kàmọ́ sí ṣẹ́dá tòótọ́ lọ́run ẹ bá mi share program yẹn kó lè balẹ̀ jàǹfààní fún mi àtiwọ́ àtàwọn tí wọ́n ti gbàrú bíbí báyìí pàdé kó lè balẹ̀ jàǹfààní fún wọn lẹ́ẹ̀kan sí fáwọn àtàṣe wọlé mo ti láǹfààní torí sísá yẹn ẹ̀rí pé bàtí wọ́n ṣe fídíò lánàá wọ́n ní kì í ṣọ̀rọ̀ tó wó ọ̀rọ̀ tó ń kọjá pé ìyàtọ̀ wọ́n ti ná owó sẹ́yìn ẹ̀rí pé wọ́n náà wá gbowó àwọn tó fún bàbá àwọn o so nígbà tí mo dẹ̀bẹ́ tó dẹ̀ súnmọ́ dáàdi wọn sọ̀rọ̀ tí wọ́n jẹ́ ọmọ ya Alhaji Hasan Ogungun gangan láàárọ̀ yìí wọ́n fi rí mi pé wọ́n ti ń gba ìtọ́jú tó péye báyìí adẹ̀ nígbà gbogbo lágbára Ọlọ́run nígbà báyìí lọ́sọ̀ọ́sọ̀ àlàáfíà tó péye ọ̀dọ̀pá wa sí fún Alhaji Taiwo Hasan àti gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn bẹ́ẹ̀ ọ̀dọ̀pá àlàáfíà so fẹ́yìn tẹ́yìn wá sí ní bọ́ọ̀sì ni ẹ̀yin tẹ́ mọ̀ nípa ogun ìwòsàn ẹ má bínú wọ́n ti ń ṣègbésẹ̀ àwọn dókítà tí wọ́n mọ̀ nípa ogun ìwòsàn dáadáa nípa kájẹ́gbò lọ́nà ká fìlò fún ìwòsàn ara láti lè fi jẹ́ ìwòsàn láti lè fi jẹ́ àǹfààní fún àgọ́ ara wa wọ́n ti ń ṣe pété tó pé báyìí adẹ̀ nígbà gbogbo lágbára Ọlọ́run bá nígbà tábà lóṣù lórí kan bàbá wọn wà dúpẹ́ ọgbà ọmọ Nàìjíríà abakala haula wàlá quwwata illa billah bákan náà Dr. Musharraf kọlọ̀bà wa sanwó lẹ́sàn lóore wọ́n ṣàlàyé fídíò táwọn yìí kì í ṣe fídíò ọdún kan ó ti pẹ́ àmọ́ bàbá yìí ń bẹ láyé náà ṣùgbọ́n náà ọmọ pé òkìkí ẹnu àti kàn lọ́dọ̀ àwọn náà so àwọn àǹfààní táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ti ṣe fún ìsìlámù nìyẹn àwọn àǹfààní súnà òun náà lẹ́gbẹ́lẹ́ ní Dr. Musharraf yẹn afẹ́sọ̀nù wa tààlà kọlọ̀bà jẹ́ kí àríwọ̀n pẹ́ bákan gbẹ tẹ́wọ́ mi akíwá o gbogbo tẹ́ mẹ́sìgì wa akíwá gbogbo ẹ̀yìn alájì wa ẹ̀yìn alájà wa tẹ́wọ́ wa kò sẹ́ni táàkì lọ́wọ́ àṣẹdá fún àti máa ti ní ìfà ìsàndùgbà alájì wa ábìdí àyànfowórà akílórí tó wà o dáadáa yóò ní bàjẹ́ o alájì wa Muyideen láti tí ó sà bàbá wa àlùbáríkà dáadáa yóò ní bàjẹ́ alájì wa Muyideen Adébísí láti àjálọ̀hún lọ́ba àrùtẹ̀ yìí náà nímọ̀ níwá alájì wa Tìjání Sàlàwùdíìn babalẹ́yìn ìlú àánú wàràfà náà mọ̀kànlẹ́yà àkílórí tó wà o alájì wa Tọ́yìbù Lábí dáadáa yóò ní bàjẹ́ gbogbo ẹ̀yin bàbá wa dáadáa alájì wa Saheed láti UK bàbá àkìrí dáadáa o dáadáa yóò ní bàjẹ́ madam Akíntọ́lá Fọláṣadé ní ìlú márùn lórí fúdàmù mi kọ́mẹ̀tì yẹn mo máa rí dáadáa sísà mi madam wa dáadáa yóò ní bàjẹ́ alájà wa Àbẹ̀jẹ́ àkẹ́mìrè tó wa o alájà wa Ṣítù dáadáa yóò ní bàjẹ́ èrò pọ̀ tí wọ́n máa ń fọ́lù wa kò sẹ́ni táàkì gbogbo ẹ̀yin tẹ́ máa ń wò wá tẹ́ máa ń ṣàdúrà fún wa àkíyín alájà wa Lukman Oyèwọlé àbábá dáadáa akẹ́yìn náà láti ọ̀nà
ọ̀nà kọ̀tún náà ni àwọn wà kọ́ba ṣe dára fẹ́yìn náà ẹni mà nira so kò sẹ́ni káàkì àdúrà wa òun náà ni Alhaji Taiwo Hassan ní ìdìbà yìí ẹ máa bá wa fàdúrà ràn wọ́n lọ́wọ́ wọ́n dẹ̀ nígbàgbọ́ pé àti àní gbọ́kú wa nísìnyí lágbára Ọlọ́run ọba kò sẹ́ni káàkì o ẹ má bí ẹ tí bá rí dárúkọ ẹ má bí tòótọ́ lọ kì í ṣàfojúdi ẹ ti bá ní ti èrò pọ̀ 1000 èèyàn ni wọ́n rí tó wa o Alhaji afáwa Àdìsá akínlẹ̀ tó a kò ní bàjẹ́ fẹ́yìn náà wọ́n kọ́kọ́ tánà láti o Alhaji Maruf àwọn náà wà lórí messenger níbẹ̀ àlùbámi ti dára wa máa ṣe dára fẹ́yìn náà so lẹ́ẹ̀kan sí Alhaji ti ń gbà tọ́jú kọba fún nítorí tó gbé ìyẹn ní update tó ń tẹ̀ wá lọ́wọ́ tó dẹ̀ jẹ́ fresh update so àdúpẹ́ fọlọ́wọ́n bá mo lọ́wọ́ pé àlàáfíà ara Ọlọ́run bá sọ́nà wàtálá abáwa fi tò wọ́n lára o kò lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ kọ́mẹ̀ntì yẹn àkíwá o mo ní kọ́mẹ̀ntì gbogbo wa ti fẹ́ àkíyèmá ìyá wa àkíyè o Alhaji wa àti Mujid Ọláríwájú òkìyàn kò sẹ́ni káàkiri ẹ má bi tuntun èrò pọ̀ bẹ́ẹ̀ ni kí n máa kí wa ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì kò sẹ́ni káàkiri àdúrà báyìí kàjọ màtá bá ti ń wọlé yẹn ẹ bá mi tápà àdúrà tẹ́ni bá lè ṣe ẹ bá mi ti wọn kọ́mẹ̀tì yẹn lọ́wọ́ àpẹ̀lú àníyàn yín ọlọ́bàṣọ́ wa tààlà àbáwá fún wa ní àlàáfíà tí ó péye àbẹ́kàlà hawla kó wọ́tà èyí lẹ́bìlà àti lẹ́ẹ̀kan sí Alhaji Taiwo Hassan wọ́n ti ń gba ìtọ́jú àdúpẹ́ fọlọ́run ànígbàgbọ́ pé wọ́n wà dúpẹ́ fún gbọmọdé jẹ́ alhamdulilayi o àdúpẹ́ fọlọ́run Ọlọ́run bá ti tó mi o ọlọ́bàṣọ́ wa tààlà àbáwá tó wọn lẹ́ẹ̀kan sí kò sẹ́ni káàkiri o ẹ má bínú gbogbo akọ́kọ́tà la kí o èrò pọ̀ o tabanika máa kí wa Alhaji wa Abíọ́dún láti Amọ̀kòkò bàbá dáadáa ẹ bá mi kí àwọn náà tó bá wé torí bàbá wa dáadáa náà ni àwọn náà Alhaji wa ẹni Ọlọ́run ìyá wa ẹni Ọlọ́run màmá ẹ má bí màmá dárúkọ yín Alhaji wa Kafayat Ọlọ́run bá a ṣàlékún ẹ̀mígùn àtàláfíà fún yín gbogbo tí ń jẹ́ ìnànira Ọlọ́run máa fi kàn yín Ọlọ́run wọlé àbẹ́kà Islam Alhaji wa Kafayat ọ̀hárísìkí fẹ́dà tó yàwá dáadáa ẹ̀ nímọ̀ nira o àdúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ lọ́wọ́ nìkan kan wa Alhaji ẹrú Ọlọ́run bá a kan náà láti Canada àkíyín Alhaji wa gbé mi sáálé bàbá mi dáadáa mo kí ní ètò wa o ẹ má bínú kò sẹ́ni tá àkí gbogbo apápátá náà ni àkí Alhaji wa Mudasiru láti Amẹ́ríkà bàbá tí mo dárúkọ yìí àfi tá a bá pọ̀ pé a níbi kankan wọn ní dáwọ́ lóhùn Alhaji wa Mudasiru láti Amẹ́ríkà ọba àdúgbò yìí náà àkí ní ètò wa o kọlọba àṣàlẹ́kọ̀ọ́ níbi yìí o ọlá agbára ọlá ètò ìjọba àbẹ́kọ̀lá hawla kó wọ́ta èyí lọ́bàlá àti Alhaji wa alásùnkànmí àlẹ́ọ̀wẹ̀ akẹ́nulẹ̀ ètò wa o ipò ẹ̀kú jẹ́ mẹ́ta ọlọ́sùnmọ́ tààlà àbá àdútì yìí o àbá àṣàlẹ́kọ̀ọ́ gbígbàdúrà fún yàn Alhaji wa Abdulhakeem láti Lagos Island akẹ́nulẹ̀ ètò wa o ẹ̀nímọ̀ nira ọlá agbára ọlọ́run ọlá ètò ìjọba àbẹ́kọ̀lá hawla kó wọ́ta èyí lọ́bàlá àti èmi tí mo sọ̀rọ̀ ní àfáà Ridwan àyẹnìgbà lẹ́ẹ̀kan sí tó wá tó máa lọ fún àwa tí a bá fẹ́ bá wa ra ilẹ̀ táǹtà ní àtàǹtà Hayatu Salam Muslim Estate ẹ má gbàgbé láti kàn sí mi ilẹ̀ wa àníwá lọ́mọ nílẹ̀ o ẹ̀dẹ̀ ní pé bàbá Tinubu wọ́n ti ṣe Sokoto road ibi tí ilẹ̀ wa wà nìyẹn àdúgbò fọlọ́ba láti àtàǹtà bí ilẹ̀ wa is 10 minutes driving kò tẹ̀ tó bẹ́ẹ̀ gbà mí gan wákàtí yín bá gbéra tí mọ́tò bá gbéra kò tó bẹ́ẹ̀ ìrọ̀rùn ló bá dé sọlẹ̀ kan sí Alhaji wa Taiwo Hassan ọlọ́ba mi fọ́nrán láàfin àtòkèyè ẹ̀yin tẹ́ ń wò mí nílé àìsàn ó kéré tóbi Ọlọ́run fi kàn yín o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé àìsàn ó kéré tóbi Ọlọ́run fi kàn yín o èmi tẹ́mi náà sọ̀rọ̀ náà àìsàn ó kéré tóbi Ọlọ́run fi kàn nìkan kan wa. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.